ẹ̀yin ènìyàn wa a kú bójọjọ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jíkọjọ́ kúdà yóò máa ṣàtìlẹ́yìn fún wa ní gbogbo àdáwọ́lé wa ní ìrìn àjò wa ní lórí ọmọ ní lórí aya ní lórí ẹbí lórí ará. Àní sọnù mara yín lára, àní parẹ́ máyé lára, àní bù ṣe gàdà káwọn bá wọn jíjó yà. Ayé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run. Torí ba ẹrẹ Elédùmarè ọba ògóògó, ọba àjíkẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdúrà pé agbẹni mọ́dẹ̀yìn afúnimọ́ṣìrìgún ọba alẹ́gbẹ̀lọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò àwọn ọmọ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ lọ́fẹ̀ẹ́ ìbá o. Ìwọ̀n mi di pátápátá. Ọlọ́run Elédùmarè ìbá lọ́rẹ̀ o, ìbá àwọn ìyá mi àwọn akaṣọ lórí mọ́dẹ̀rù obìnrin bàbàm tán yẹ̀yẹ̀ ìbá yín o. Ẹjọ́ ojú wa ṣe o láàlú ògiri kò dánwọ́ yín lónìí. Òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ọba dásọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀. Ó dé bí sunmi láàárọ̀ yìí sùn fún ẹbọra ṣẹ́jẹ́ látọ́pa. Èsùn mọ́ ṣe mí mọ́ ṣe ilẹ̀ Yorùbá mọ́ ṣe àwọn olólùfẹ́ mi lórí ìkànnì yìí. Wọ́n jà sílẹ̀ tẹ wọ́n jà tó dulẹ̀ mọ́lẹ̀ wọ́n jà kẹ́gbọ́ ayé wọ́n jẹ gun alẹ́sẹ̀ o abẹ́ orí. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò òkà tó dára ìpẹ̀lẹ̀ alápò orí. Ilẹ̀ ọdọwọ́ rẹ lónìí wọ́n lọ́rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ náà gbọ́. Ilẹ̀ apè ọ́ lónìí wọ́n jà ṣe ọ́ tẹ wọ́n jà tó dulẹ̀ mọ́lẹ̀ wọ́n jà kẹ́gbọ́ ayé wọ́n jẹ gun alẹ́sẹ̀ wọ́n jà jí sọ́fẹ̀ àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn wọ́n jà bá wọn tẹ̀ ẹ́. Ẹni táwọn aṣẹ̀tá bẹ̀ tí ò ní gba Elédùmarè ń dánwọ́ rẹ lónìí wọ́n jà bá wọn dá pọ̀pọ̀ abẹ́ ọ́ ni. A fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gágun àwọn ọlọ́pàá ìyẹn bàbá wa tó dé dìísù pẹ̀lú akitiyan wọn láti lọ sí ìlú Káyàmá. Wọ́n wọ̀ ìlú Káyàmá tógúntógún gbà tí wọ́n dọ̀hún àkàrà tú epo fáwọn báńdíìtì. Kí mo lákàrà ṣe ó tú sépo tákàrà bá tú sépo kò ṣe é jẹ lákàrà mọ́ ẹ máa bá kàjẹ́ ni yóò tó gbépo jẹ́. Ọwọ́ bá àwọn báńdíìtì 32 nínú igbó Káyàmá. Ẹ mọ ìlú kan tó ń pè ní Wọ́rọ̀ àdúgbò yẹn ni ibi tí wọ́n ti lọ táwọn báńdíìtì ti lọ wàásù. Àwọn ìjáde mùsùlùmí wọ́n lọ wàásù fáwọn èèyàn pé káwọn gba ìsìn Ìsìláàmù. Ibi tí wọ́n ti ń ṣèṣọ́jì lọ́wọ́ náà ti bẹ̀rẹ̀ sí ní dú àwọn èèyàn lọ́rùn. Tẹ bá rántí bí oṣù mélòó kan sẹ́yìn ìlú yẹn ni bàbá tó dé dìísù tó wọ̀ lọ togotogo. Ọwọ́ tẹ báńdíìtì 32 pẹ̀lú nǹkan ogun tí wọ́n fi ń jà tí wọ́n sì kó wọn wá tó jẹ́ kó fojú wọn hàn dé. Eléyìí ó jọni lójú inú ẹni sì dùn nínú ìta gbọ́ pé àwọn ọlọ́pàá gẹ́gẹ́ ni wọ́n lọ ṣiṣẹ́ yìí. Ṣùgbọ́n ládùúgbò kan tó ń pè ní Jóbélé akàdédé gbọ́ nípa àwọn ọmọ ìlú lọ́yọ̀ state ọwọ́ wọn bá báńdíìtì nínú igbó. Àwọn wá fà á lé ọlọ́pàá lọ́wọ́. Mo mọ̀ pé àwọn èèyàn mi ò ní dùn pé wọ́n fà á lé ọlọ́pàá lọ́wọ́. Lọ́lọ́pàá bá tú báńdíìtì lẹ́jọ́ kejì pé ó máa lọ lé rẹ̀ lálàáfíà ara. Ní wàhálà bá sọ lọ́yọ̀ọ́. Tọ́lọ̀ bá lẹ́kí ra àwòrán rẹ̀ mú wá màá mú wá nígbẹ̀yìn fídíò yìí. Wàhálà sọ débi pé wọ́n fẹ́ lè mọ lẹ́ra wọn láta débi tí wọ́n bá dé. Ọ̀pọ̀lọpọ̀ àfáà gan ló túbọ̀ débi irú nẹ́sẹ̀sì wo nìyẹn. Ọwọ́ yín bá gbé súnmọ́ mi ẹ wá tó lọ fà lọ́lọ́pàá lọ́wọ́ ọlọ́pàá wá túlẹ̀. Ní community yẹn sì wọ́n ti ń parí pé àwọn òfin ojú DPO yẹn ba ilé ẹjọ́. Kẹ́ mọ̀ wo nǹkan táwọn ọlọ́pàá mi náà tó dáwọ̀ àmọ́ rìpọ́ọ̀tù iṣu yìí ni kí bàbá wa dìísù kán lè bá a máa gbọ́ pé àwọn nǹkan kàdánù rẹ̀ sì sí wà ní òṣìṣẹ́ ọlọ́pàá. Yíyí kẹ́pẹ́ tí rí aṣẹ́pẹ́ pè ní bandit yẹn kọ́kọ́ jẹ́ kó bá ilé ẹjọ́ náà kó jẹ́jọ́. Tí
tí ìbá ṣe bandit kéde wá núgbó sáwọn tí wọ́n mú tí wọ́n ò lùpà tí wọ́n ò yẹn kiri ṣé wọ́n ò ṣe dáadáa tó ní ẹ wá jẹ́ kí wọ́n mọ̀ mọ́ ẹ wá lọ tún bandit lè pé wọ́n lọ lẹ́rìn lálàáfíà ara àwọn ṣẹ́kí sẹ́tọ́lọ́pàá máa ń ṣe nìyí tí ìlú ìfi dà bó ṣe dà lónìí gbogbo kínní la fẹ́ àmójútó rẹ̀ bàbá àdìsọ àmọ́ mọ́ rìpọ́ọ̀tù kéèsì yìí ni kẹ́ lè bá a gbọ́ kẹ́ lè mọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ọlọ́run ọba tó nìkan kan lágbára lórí gbogbo kò ní jẹ́ àṣìrìn fídíò short video nítorí kò sáàyè fún mi mọ́ àwọn kan tó ṣe kókó mo fẹ́ mú wá fún yín níbi ijọ́ mélòó kan báyìí ọkùnrin kan wà tí ń lọ sọ́nà Sokoto kó lọ́la wọn lọ ni ọwọ́ bá Adégòkè ní orúkọ ara rẹ̀ ọmọ Yorùbá ni wọ́n ti wà láwà àhámọ́ àwọn báńdíìtì àáfin fọ́nrán ti ẹ̀hàn ní ìsìn ẹ̀rí fọ́nrán ti ọmọ Yorùbá yìí tán porúkọ wọn ní Adégòkè ọwọ́ àwọn agbésùnmọ̀mí ló wà báyìí torí ẹ̀ ni tẹ́ a bá ń sọ fún yín tẹ́ máa ń rò pé wọ́n yé rẹ́ ni nígbà tí àwọn kan rí báńdíìtì nínú igbó tán fà lọ́lọ́pàá lọ́wọ́ tẹ́yìn mo tẹ́ túlẹ̀ ìkànnì wọ́n ti mú ọmọ Yorùbá kan ní mú kiri tí wọn ò bá dẹ̀rọ 100 million ní kó lọ mú wá tí ò bá 100 million wọ́n pa adẹ́fíjì ara wa gbọ́ báyìí adẹ́fíjì ara wa gbọ́ fídíò rẹ̀ rí. 62 13 0806213 22889. Please, and get further information from him. I beg you all, please help me so that I can leave this place alive. Thank you. Good morning, ladies and gentlemen, brothers and sisters. My name is Adegoke. I was on my way on Saturday, the 6th of March 2026 to Sokoto while I was apprehended on the way. And the ransom has been set at 100 million naira. Please, brothers and sisters, I'm begging and pleading that you guys should please help me so that I can leave this place alive. The people have granted me, they promised that if, as long as the ransom is paid, they will allow me to go. Please, I am begging, help me with whatever you can so that I can leave this place alive. Please, and if you want to reach out, you can reach out to my brother on 080 62 13 22889. Please, and get further information from him. I beg you all, please help me so that I can leave this place alive. Thank you. Fídíò mi Adégòkè akóló àwọn agbésùnmọ̀mí ló wà o àwọn oníjàádì ṣe ti rí báyìí ẹ bá ṣàmójútó àárín yẹn èyí tẹ́ bá jẹ́ bí wọn èyí tẹ́ bá jẹ́ aláàánú wọ́n ti pe àká nọ́mbà àmì nọ́mbà fóònù nọ́mbà náà ti pè tẹ́lẹ̀tẹ́ mọ̀ pé bóyá tẹ́ bá nílò lọ́wọ́ tẹ́ lè ṣe láti jẹ́ kán lè bọ́ kúrò lákàtà àwọn agbésùnmọ̀mí ẹ fi nọ́mbà yẹn lẹ̀ ẹ bá wá ojútùú sí Ọlọ́run ṣàánú gbogbo wa o àní bọ́sákóló àwọn ará bí o àmì ìyẹn báyẹn ọkùnrin kan bẹ wọ́n pè Káyọ̀dé ó wá lọ sí Facebook rẹ̀ wá lọ kọ síbẹ̀ pé I will be 100% loyal to Baba Bola Ahmed Tinubu bóyá mo tẹ̀ sọ pé àwìn kìnìún kan ó sàkọ kankan kò yí pọ́sẹ̀ kan tó kọ́ bọ́wọ́ bá ní ti ṣe tẹ́nu bàbá aláwàdà kẹ́ríkẹ́rí tó wá fi ṣe yẹ̀yẹ́ wípé Baba Bola Ahmed Tinubu ara àwọn sọ̀pọ́tà ayé là ń bá ní ti gbé yìí o ẹ wá bí ó ṣe bóde wọ́n ti gbé odò fẹ́ fi hàn yìí. The man you're seeing on the screen is Joseph Kayode. He made this post on the 15th of February last month. The post says, I am 100% committed to the re-election of President Bola Ahmed Tinubu. Guys, as we speak, he has been kidnapped by bandits and they are demanding for 100 million naira. Please, if you know Tinubu, one of his supporters have been kidnapped. Bọ́kàdé kí ẹ fà wọ́n àárín yẹn hàn yín ni kẹ́kàn wo bí ó ṣe fẹ́ lọ. Ètò wa tó ní gángan àṣẹ̀ṣẹ̀ bọ́ sínú agbami ètò báyìí ni. Ẹ lákọ̀ ẹ̀yin tẹ́ bá wọlé tẹ̀sẹ̀ darapọ̀ wa fídíò wa yìí ẹ máa bá wa share rẹ̀ ẹ dẹ̀ máa bá wa comment kẹ́ ẹ dẹ̀ máa bá wa like ẹ̀ ẹ ṣàánú àwọn náà lórí àwọn ìrìn àjò wọn wọ̀nyí
like comment and share please. Ẹ ṣé àdúpẹ́. Kí ni mo fẹ́ fàyọ nínú ètò tòní ni pé ìjẹ́jẹ́ mọ̀ pé ìran Fúlàní nígbà tá a trace ìbí wọn papọ̀ mọ́ ìbí Iran. Tẹ́ ẹ bá wo Áfíríkà pátápátá, gbogbo orílẹ̀-èdè Áfíríkà, ẹ sọ ibi tí ìran Fúlàní tàn mọ́ nílẹ̀ aláwọ̀ dúdú. Research la bá débẹ̀, ìran Fúlàní ò tàn mọ́ràn kankan láfíríkà. Ara àwọn ìran tí wọ́n lọ hijack Iran, ìran Iran wọ́n níran. Ìran Iran ń ṣe mùsùlùmí láti ilẹ̀ o, jagunjagun sì ni wọ́n. Gbogbo ayé ló mọ̀ oníjàngbọ̀n ní ìlú Iran. Olórúkọ tó ń pè wọ́n látijọ́, bí i Syria àbí nǹkan kan tó ń pè wọ́n ni látijọ́. Wọn kì í olórúkọ tó ń pè wọ́n, màá mú akin tó parí ètò yìí. Wọn kì í ṣe Iran. Nígbà tí ojú bẹ̀rẹ̀ sí ní ìlànà change orúkọ wọn sí Iran, gbogbo ayé ló mọ̀ wọ́n pé ìlú tó le nílùú Iran, ìlú jagunjagun ni, tí wọ́n sì mọ̀ ń pa ogun jíjà gidi gan kó tó di pé Islam wá take over Iran. Torí ẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Iran jòní, ọ̀pọ̀lọpọ̀ ń yí mọ́rọ̀ ẹ̀sìn. Kì í sọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ Iran, ó jìnnà síra wọn gédégbé. Àwọn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ wá kọ́ńkà Iran ni nígbà tó yá lọ́sẹ̀ wá kọ́ńkà Iran. Ó yàtọ̀ gédégbé sọ̀rọ̀ ẹ̀sìn. Ọmọkùnrin kan wà tí màá gbé wọlé sí yóò ṣàlàyé àwọn kankan tó ṣẹlẹ̀ pẹ̀lú bí Iran ṣe jẹ́. Ẹ bàbá wa ká lọ. Mo post fídíò lánàá nípa Iran àti kí lorúkọ ẹ̀ àti Israel àti America. Àwọn èèyàn dẹ̀ ń fi ẹ̀sìn, wọ́n dẹ̀ fi ń wo nǹkan tẹ́mi sọ. Èmi ò sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ẹ̀yà ni, ẹja padà lọ sínú history. Ṣé around 400 BC yẹn, ẹni tó ń control ayé ń gbà yẹn Iran ni, nǹkan tẹ́yìn ò mọ̀ lélẹ̀. Ẹni tó ń control ayé ń gbogbo gbà yẹn Persian, àwọn ní Iran kò ní gúgú. So gbogbo nǹkan tí mò ń sọ yìí, o lè download DeepSeek or Gemini AI kó fi mọ́ search ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti sọ mọ́ search ẹ̀ mọ́kàn wọ́ comment section láti embarrass rẹ̀, kò jù bá ń lọ. So ní before 400 BC yẹn, ẹ tó ń control gbogbo ayé Iran ni. Wọ́n lọ́mọ ogun. Kí sì náà fi fi lọ́mọ ogun fún? Wọ́n láìkì ogun, wọ́n láìkì ikú. Iran láìkì ikú. Iran yẹn làwọn ní Persian. Ẹ farabalẹ̀ yóò yé yín. Yìí ṣe Muslim ló káwọn Islam, kí Christianity àti Islam tó dé lọ́n ti ń jà 400 BC. Kí ànábì ò tí exist, Jésù ò tí exist ní 400 BC. So ìgbà yẹn Greek náà ti ń já lágbára, òun náà ti ń jíde bọ̀. Bí Russia náà ṣe ń jíde bọ̀ nísìn. Meanwhile, Russia gan ló ní ballistic missile jù láyé, àwọn náà ní nuclear weapon jù. Àwọn wáyé tẹ́ fi mọ́ ń kanra mọ́ United States. Russia ló ní ballistic missile jù, àwọn náà ní nuclear weapon jù. Ẹ̀dẹ́ ń kanra mọ́ US. Ó yẹ já padà. Ṣé rí ní 400 BC yẹn, Iran ló ń control ayé. So wọ́n wá launch military campaign wọn sí Greece. Greek ní lọ́yọ̀ ló di Greece lónìí. Gbogbo English tá à ń sọ Latin ni, àwọn Greek ló kó jọ. Wọ́n bọ́rọ̀ nínú èdè Germany, wọ́n bọ́rọ̀ nínú èdè Greek, òun ló di English tẹ́ ń sọ yìí. So Iran wá launch attack sí wọn ní gbogbo 400 tí ìgbà Alexander the Great wà 400 BC. Wọ́n pa gbogbo wọn, wọ́n pa gbogbo èmi làwọn Spartan, gbogbo àwọn Spartan 300 Spartan tẹ́ wo ṣáà rí pọ́n lùsì ní inú fíìmù yẹn bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn. Iran kó ọmọ ogun 1 million. Ó yá ẹ Google láti Iran. Iran náà ní capital wọn o. Iran ní capital wọn, Baghdad ó ní capital wọn o. So láti ibi bẹ̀ yẹn dé Greece lónìí tó ń jẹ́ Greece lónìí, how many kilometer ni? Àwọn Iran dẹ̀ march 1 million people, 1 million. Wọ́n dẹ̀ march ẹ̀ lọ sí Greece. Ọ̀rọ̀ bí 1180 kìíní kan kìlómítà ni o. Wọ́n dẹ̀ march yẹn 1 million lọ sí bíbẹ̀. Irú àwọn yìí lè fẹ́ fún ní ballistic, lè fẹ́ fún ní nuclear weapon.
ṣé mọ̀ pé Russia ní wọ́n pa gbogbo èmi ní àwọn tó ń pè ní Spartan, wọ́n pa gbogbo wọn kí mo bá wọn yẹn lọ, wọ́n pa wọ́n wá padà wálé nígbà tó wá di 480 BC 480 BC yọ kúrò nínú 2026 ní tó bá ti fún ọ ní iye ẹ̀tàn tí ń jábọ̀. àwọn ará náà kọ́ lọ pa wọ́n pa àwọn alágbára wọn, àwọn Spartan, àwọn ní bí special forces ìgbà yẹn wọ́n pa gbogbo wọn, wọ́n pa wọn. So ìgbà tí Alexander the Great of Macedonia ìgbà tó náà wá dàgbà to understand everything, òun ló wá introduce long range ẹmọ nǹkan táwọn ìran máa ń lò, àwọn Persian máa ń lò sword ni wọ́n sún mọ́ ni, òun wá ní tẹbí torí tẹ bá súnmọ́ mi lẹ pa mí, òun wá invent long range irú nǹkan tó wà lókè long range spear yìí tó yẹ pé bóyá bíi 12 feet tall ni. Ó ti kó àwọn ọmọ rẹ̀ wọ́n ní súnmọ́ wọn, wọ́n kàn máa ń gún wọn látọ̀kan, wọ́n sọ sẹ́yìn, àwọn mi ò tún gún wọn. Nǹkan tí Alexander the Great ti introduce ní 448 BC nìyẹn, 480 BC nǹkan tó introduce nìyẹn. Ó sì fi conquer gbogbo Persian kó tó wá di pé òun conquer gbogbo wọn, ó gé apá Persian ló fi Quran báwọn. Ìgbà tí àwọn Arábù náà wá dé, táwọn Arábù náà dé tán lu agbára, àwọn náà wá lọ conquer Iran. Persian ni wọ́n oòrùn náà máa ń bọ tẹ́lẹ̀. Àwọn Ayatollah conquer àwọn Muslim, wọ́n conquer àwọn wá gbàdú lọ́wọ́ wọn ni. Kì í ṣe Muslim, bí ṣe bọ́lọ̀ ṣe dá wọn, wọ́n kàn dá wọn as Muslim. Wọ́n ti ẹ̀ kí ibi tí Muslim ti bẹ̀rẹ̀ Syria, àwọn original Muslim, àwọn original tẹ́bà wá Muslim gangan, kì í ṣe Saudi gan. Wọ́n ti wọnú àwọn ẹbí Saudi. So kì í ṣe àwọn Saudi gan. Syria náà lọ tẹ́bà wá wọn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn. Arabu ni ẹ̀yà tó kẹ́yìn ní ayé. Gbogbo ẹ̀yà tó wà láyé àjọ Arabu lọ. Kì í sọ̀rọ̀ pé kíní àjọ Arabu lọ. Arabu ló kẹ́hìndé. Torí ẹ̀ náà làwọn ẹbí sọ pé mi la kẹ́hìndé gbẹ̀gbọ̀n. Kò tí ì yé wa gbogbo gbà ni. Ẹ̀yà wọn ló kẹ́hìndé láyé. Nǹkan táwọn dẹ̀ mú wá ni wípé ní tó bá já sórí ẹ̀sìn, yìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀. Tó bá já sọ̀rọ̀ ẹ̀sìn, tó jà sọ́nà òpó Ọlọ́run, ọ̀wọ́ àlùjànnà náà. Torí ẹ̀ náà fi máa ń rán ọmọ ogun púpọ̀. Okay, crusade àdúrà lórúkọ crusade mi. Tó bá ti launch crusade ní West, àwọn West náà ń pè ní Europe. Tó bá ti launch crusade ní West, ó mì pé wọ́n fẹ́ lọ pààyàn ni. William the Conqueror, ẹ mọ̀ iye àwọn tó launch jáde tó lọ fi gba Jerusalem padà. Wọ́n ń pe àwé kan ní Salaudeen. Mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ study history àwọn Arabu ni o. Àwọn ẹ̀mí ò jọ wọ́n lójú. Fulani náà ìran wọn ní black, ẹ sọ pé fún mi pé Fulani black ni wọ́n ní. Irun yìí ló fi dá black mọ̀. Yìí ṣe ẹ lọ worun Fulani kò worun mi ṣáájọ. Syria náà nìran wọn náà ti wá. Ẹ rò pé Arab ṣẹ̀ṣẹ̀ dé Africa ni. Arab ti wà láfíríkà more than 1000 years. Wọ́n ti ń conquer wa bọ̀ gbogbo North Africa. Okay. Ṣé ẹ rò pé ní Pharaoh, ẹ rò pé white ní Pharaoh. Àwa ní Pharaoh, àwa black ní Pharaoh. Wọ́n gba gbogbo Egypt yẹn, wọ́n pa gbogbo wọn. Algeria, Morocco, Egypt, Libya, Liberia, gbogbo àwọn ìlú tẹ̀wọ̀n tó wà ní North Africa yẹn, àwọn gbà ní, àwọn Arabu náà gbà. Gbogbo gbà yẹn, wọ́n ti lo Fatih dynasty, wọ́n ti lo Abbas dynasty. Kó tó wá di pé ní wọ́n wá bí bọ̀bọ̀ kan náà, wọ́n ń pe bọ̀bọ̀ yẹn ní Salaudeen. Òun tiẹ̀, òun ni first sultan kí lórúkọ ẹ̀ Egypt. Ó tún ṣe tó ṣe sultan Egypt, ó tún ṣe sultan Syria. Sultan méjì ló ń rú papọ̀. Nígbà ayé tiẹ̀ AD ni Muslim ti dé. Òun sì kó gbogbo àwọn ìlú yẹn, ó sì campaign wípé gbogbo àwọn fẹ́ lọ gba Jerusalem lọ́wọ́ àwọn Israel. Jerusalem náà máa ń pè gbogbo ìgbà, kò sí nǹkan tí wọ́n tiẹ̀ tí mọ̀ nǹkan tí ń jẹ́ Israel. Jerusalem ni ló máa ń focus ló afẹ́ lọ gba Jerusalem. Ẹ wá wo Egypt sí Jerusalem, Egypt sí Israel almost bóyá bí 1800 kilometer ni. Ó dẹ̀ match àwọn 250,000 soldiers lọ gbà, ó sì gbà bẹ̀, ó sì lé gbogbo àwọn Christian, ó sì lé wọn padà lọ. Ṣé ẹ rí nǹkan tí ò yé yín? Europe ń jà fún Christianity, àwọn Middle East
tó súnmọ́ àwọn Arab ní Middle East àwọn jà fún Muslim tó bá pa ẹni tí ò ṣẹ̀sìn wọn wọ́n ń jàjà fún ẹ̀nà ẹ̀sìn ni ok crusade nísìn ó wò wípé ní bóyá tó bá ti launch crusade ní West wọ́n fẹ́ lọ jagun nu tó bá ti launch jihad ní ọ̀dọ̀ tàwọn náà àwọn náà fẹ́ lọ jagun nu ọ̀rọ̀ pé kọ́mọ̀ ní Europe ló máa ń bára bùjà fà wàhálà Europe náà dẹ̀ ló la Amẹ́ríkà Columbus tó discover America Europe ní àwọn tó la Amẹ́ríkà gangan àwọn ní India American tán ṣe apicalito fíìmù tán lé guy kan tán lé nínú igbó tọmọ ìyàwó rẹ̀ bímọ sínú kòtò yẹn àwọn American gangan nìyẹn Maya ni wọ́n Maya náà máa ń pè wọ́n dynasty tiwọn empire tiwọn Maya náà ń pè tán tó ní kàlẹ́ndà kí ni Columbus dé bẹ́ẹ̀ sí ó poison gbogbo wọn ó pa wọ́n Europe gbabẹ̀ so Europe tó wá jẹ́ America yẹn gbogbo history yẹn làwọn Arab dì mú gbogbo bá ṣe ẹ mọ̀ wò ta ló fọ́ Rome Arab ló fọ́ Rome West Rome ibùn kìnnì kan aliwalil alikali kìnnì kan tán pé sword of Allah òun ló fọ́ Western Rome Eastern Rome òun ló wà ní Constantinople òun ló wà ní kí lorúkọ ẹ̀ Turkey ta ló tún fọ́ òun náà ta ló gbà tó sọ di Sulaiman Magnificent òun lọ́ǹtì campaign ó lóun lálà òun rànà bí wọ́n ní pé kóun gba capital Byzantine Empire which is òun ló di kí lorúkọ ẹ̀ Constantinople ó lóun lálà pànàbí sọ pé kóun gba Constantinople ní Magnificent Sulaiman Magnificent Arab ni o lẹ́yìn ìgbà tán ti destroy West tán wọ́n tún destroy kí lorúkọ ẹ̀ East òun ló di Turkey lónìí kan tó introduce ìbọn kò sẹ́ni tó lè dúró ti Arab pẹ̀lú sword wọ́n mọ̀ lò dáadáa torí ẹ̀ náà fi rúùlù gbogbo north náà tó rúùlù díẹ̀ nínú Europe gan gbà táwọn yẹn wá padà gba ìbọn tán mọ artillery lò dáadáa gbogbo nǹkan táwọn ń gbọ́ tẹ́lẹ̀ ń gbé Europe kó wa lẹ́rú ṣé wọ́n sọ bí Arab ṣe kó wa lẹ́rú ẹrú tí wọ́n ló ya wèrè jù nínú Sahara desert bọ́sẹ̀ mọ́ match àwọn bàbá gbogbo àwọn north gbogbo àwọn black tán bá ní North Africa wọ́n mọ̀ match wọn gbanú Sahara desert báyìí níbi tán ya wèrè dé wọ́n tẹ obìnrin ẹyọ kan kalẹ̀ báyìí Arab mẹ́fà wọ́n sì mọ̀ bá sùn ẹ má rò pé ọ̀rọ̀ Muslim ọ̀tọ̀ àwọn ń lo influence pé ọ̀dọ̀ àwọn ní Quran wà náà fi ń lo gbogbo àwọn agbára yẹn kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rárá ibi tá ti mọ̀ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn yẹn lé wọ́n da obìnrin ẹyọ kan sọ báyìí àwọn méje ó sì mọ̀ bá sùn tó bá bímọ tán wọn àmọ́ jí ẹ láàrin àwọn sórí pátọ mi ló mú jù ọmọ yìí èmi ló jọ lójú wọn bí wọn play game àdàbí ló cancel yẹn fún wọn pé orí yín burú ni wọn cancel rẹ̀ fún wọn ni Arab rice láti Syria àti Syria náà ti bẹ̀rẹ̀ riceness wọn tó Saudi Arabia wọn bẹ̀rẹ̀ sí ní rice lọ tó fi gba gbogbo èmi ní ààfù Middle East wọn tún gba ààfù Africa lọ́wọ́ wa pé kí ni Egypt dàbí America ń gbà yẹn ni gbogbo yẹn ló fẹ́ gbà àwọn Roma náà ti gbà ọwọ́ Roma ni Arab ti gbà kẹ́ bá fi lè mọ̀ àwọn méjì tí máa ń jà tipẹ́tipẹ́ wọ́n ti jọ sí èrè tipẹ́tipẹ́ ni tí agbára yẹn bá wá padà tí wọ́n bá fún Iran ní nuclear weapon yóò béèrè ikú tó ti pa fún 2000 years sẹ́rí Amẹ́ríkà tẹ̀lé pé jìnnà yóò lọ́ǹchì nuclear weapons sí àwọn àyàtúlá òràn yẹn o wọ́n lọ́ǹchì nuclear weapons sí Iran wọ́n lọ́ǹchì nuclear weapons sí United States yóò dáhùn lórí bóyá Oklahoma àbí kí lorúkọ ẹ̀ àbí California àbí New York ibi tẹ́lẹ̀ bá sá pọ̀ sí wọ́n lọ́ǹchì ẹyọ kan síbẹ̀ wọ́n sì dúró pé ẹmọ ọbẹ̀ wá pa wá náà torí Yahudi àbí kí ni wọ́n ń pa àwọn West yẹn West ní Europe àwọn náà la America àwọn náà ní Europe gbogbo NATO combine NATO tẹ́ bá ń gbọ́ NATO combine mu wọn báwọn nǹkan kan náà ni wọ́n tálàbù náà bá ti fi lé tí Iran bá fi lé ní nuclear weapon gbogbo Muslim state ti ní kódà Boko Haram Nàìjíríà ò ní nuclear weapon kí ni ìdí tẹ́ fi táwọn Boko Haram wá mọ́ ju hypersonic missile tó ń pọ́ Amẹ́ríkà ò ní tà fún wọn ni
tó bá pẹ́ tó yá nísìn tí Iran bá ní nuclear weapon ìró máa ta hypersonic missile fún wọn wọ́n sì launch hypersonic missile láti north wọ́n launch ẹ̀wà ìṣẹ́jú mélòó tiẹ̀ ní olóò tí ó fi débi so ìgbádùn ayé wa dàmọ̀ ìwọ tó bá ti ṣẹ̀sìn wọn ìsọ̀rọ̀ pé kínní ideology tán fún gbogbo àwọn ọmọ ìlú ni sódà àwọn fi lè mọ ìjà tí wàhálà bá dé torí ẹ̀ kò sẹ́ni tó mọ́ ń lọ́mọ ogun tó arábù bí wọ́n ṣì yẹn ni pé tó bá ti jà sọ nẹ́ẹ̀sìn tó kú sínú campaign ẹ̀sìn tó yẹ pé Ọlọ́run ló ń jagun fún àlùjọ náà ló ń lọ ìyẹn ti wà so ó máa ń rí ọmọ easy láti fi generate ọmọ láti kó lọ sógun so tí Iran bá ti fi lè ní nuclear weapon ìyìn support kílù kankan gan ni tí Iran bá fi lè ní nuclear weapon àti dáràn yóò launch ẹ̀sìn America ò sì retaliate America bá ti retaliate báyìí yóò wá di pé wọ́n jọ launch nuclear weapon síra wọn tó bá sì ti di pé wọ́n ti launch nuclear weapon síra wọn economy everybody kò sẹ́ni kankan tí ó rò ń jẹjẹ mọ́ economy wo drop wá padà lọ sóko understand nǹkan tó ń sọ ni kò gbọ́dọ̀ níní ẹgbẹ́ muslim pàṣẹ apá kan kì í sọ̀rọ̀ muslim humanity wọ́n ó wipe wa off tán bá ní Israel ní ṣe ẹ̀yin gbọ́ pé Israel tẹ́tí pé ṣe ti rí nǹkan tó ń pè ní Iran ẹ mọ̀ pé gbogbo yóò ti understand wọn dáadáa sí i bí Iran ṣe rí Iran ń ṣe látijọ́ jagunjagun ni wọ́n tí gbogbo ayé dẹ̀ mọ̀ wọ́n dẹ̀ ní mission tí wọ́n náà làwọn náà fẹ́ accomplish wọ́n máa ń rí west bí ọ̀tá náà ṣe máa ń rí àwọn western so ara western dẹ̀ ní America so gbogbo àwọn kíní wọ̀nyí ló wà ń bẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀ sí pé muslim or no muslim bọ̀bí táwọn èèyàn ń gbé lọ ní Nàìjíríà ìtẹ́bù wá fẹ́ fàyọ́ bẹ̀ kì í ṣe ìtàn gangan ní mò ń bá lọ mo fẹ́ sọ nǹkan kan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tiwa òun ló jẹ́ kí n mú fídíò yẹn wá fídíò yìí ó lè má gbà mí ní gbogbo time láti ṣàlàyé kiri ẹ̀dọ̀ fídíò yìí tán ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ lọ mọ̀ ni pé ìran Fúlàní ara àwọn ìran yìí ni Fúlàní ti wá jáde ni wọ́n ti wọ Áfíríkà gbogbo òdútọ wà wọ láfíríkà pátá náà máa fẹ́ take over débi wípé ìran yẹn ló wà ní Libya ìran yẹn ló wà ní Niger ìran yẹn ló wà ní Guinea gbogbo mi ní Guinea ní o Guinea kan Guinea Bissau Guinea kí ló kọ́ tá máa ń pa àwọn Guinea yìí wọ́n tó mẹ́ta gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìran Fúlàní ló dominate wọn bẹ̀ but ìlú tí wọ́n ti rí àyè jù tí wọ́n ti wà nínú gọ́ọ̀mẹ̀ntì jù tán lágbára Nàìjíríà ni wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbà láti kírètì ilẹ̀ àtàyè fáwọn ọ̀rẹ́ wọn tó kù òun ní eré tẹ́lẹ̀ sáyẹn láti mú àwọn èèyàn wọlé ẹni tó dẹ̀ ràn wọ́n lọ́wọ́ rìn àjò ìjù láyé Muhammadu Buhari ni ó ràn wọ́n lọ́wọ́ gidi gan lórí àti rí ilẹ̀ Nàìjíríà gbà débi pé gbogbo meeting point tí Buhari ní pẹ̀lú Gaddafi bàtí Gaddafi wà láyé kò sí nǹkan tán discuss ju bí wọ́n ṣe fẹ́ take over Nàìjíríà lọ. Gaddafi ó ní iye owó $1 million tó fún Buhari nígbà tí Gaddafi wà láyé láti lè rí pé àwọn Fúlàní wọ́n ní weapon tán lè fi jà. Tẹ́ bá gbọ́ pé a máa ń gbọ́ nóòtà pé gbọ́dọ̀ police report ni àbí report kan tá a bá rí wá rẹ̀ àwọn Fúlàní àwọn tó jago fún Gaddafi ní Libya most wọn náà move wá sí Nàìjíríà ọ̀rọ̀ yẹn ò clear dáadáa sí everybody à ń wò pé kí làwọn gbogbo Gaddafi fi wá sí Nàìjíríà wọ́n láwọn nǹkan ogun táwọn ọmọ yẹn lòkù náà wọ́n tà síbí látàyè Gaddafi láti move ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ Nàìjíríà tá a mọ̀ tú Buhari nígbà tí Galadima ọdẹ sọ̀rọ̀ òun náà rí létọ̀ ọ̀rọ̀ yẹn mọ́rọ̀ Buhari pé bàtà àwọn nípa àwọn Yorùbá gbé sùnmọ̀mí tí Yorùbá fẹ́ hijack lọ́rin lọ́wọ́ àwọn Fúlàní làwọn wò pé the best thing káwọn introduce Buhari sí politics bóun nìkan ló lè fight kìíní yẹn because wọ́n mọ̀ pé ó ní connection pẹ̀lú àwọn international jihadist àwọn Fúlàní international so òun Buhari ní connection pẹ̀lú wọn òun náà ṣe lọ gbé Buhari wá
gbogbo àṣírí wà lábẹ́ kínní yẹn o tá a gbọ́dọ̀ sọ tán délẹ̀ àṣírí pọ̀ mbẹ̀ gan tó jẹ́ pé tá a bá túlẹ̀ gan ó lè àfẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì tó wà ta lẹ́nu àṣírí ẹ̀gbọ́n lẹ́nu yẹn so ọ̀pọ̀lọpọ̀ kínní yìí ni àṣírí rẹ ti ń tú sọ́wọ́ àwọn èèyàn wọ́n gbé ìrìn àjò yẹn wá sórílẹ̀-èdè ẹni láti scatter Nàìjíríà láti lè hijack ilẹ̀ so ilẹ̀ tó dẹ̀ wọ́n láti tamper báyìí òun ni southern part of Nigeria mainly southwest torí ẹ̀ la ṣe ń tú àwọn yẹn wá lẹ̀ pé tẹ́ ẹ bá rí wọn ẹ ṣe wọ́n lókù òru ẹ ṣe wọ́n lókù òru ní tí wọ́n ṣe ń jó bèlè yẹn mọ̀ pé àwọn yẹn wọ́n bínú sí ẹ ṣe kínní ìlókù òru kì í ṣe tí máa ríta wọ́n ní tó ló bá dé kò gbọ́dọ̀ ríta mọ́ ní tó ló bá ti dé kò yẹ kó ríta now gbogbo mission Buhari ó succeed kó tó kú ó di president Nàìjíríà ó ká àwọn ọmọ ogun lẹ̀ tí ó máa jà fún Fúlàní kí ni àràpá ìrìnàjò tí Yorùbá ti sá à ń sọ gbogbo eléyìí kí Yorùbá ó lè bá prepare ni tó bá dé wù yẹ ẹ má prepare ẹ má wòran ẹ má sọ pé ọmọ wa ni ẹ jẹ́ sí ẹ má ṣe ní ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì tí wọn ò ní rí ti yín rò ìdí tó jẹ́ kí mi máa wá nìyẹn wọ́n lè má rí ti yín rò bọ́ bóòlù ẹ̀yìn ò sí ní bógun lọ bóòlù ayé ò sí ní kóyin mẹ́rú bóòlù ò sí ní tẹ̀ nǹkan bẹ́ẹ̀ ní baba yín mẹ́rù fọ̀ wọ́n ní jẹ́ kí mi máa wá gbogbo gbà èyí ènìyàn wa ọ̀rọ̀ ńlá wà ní ọ̀rọ̀ tẹ́ rí tí mo ra sọ kékeré yẹn torí ẹ̀ mo fi ní kẹ́ ẹ ṣe àrẹ̀ ẹ jẹ́ kí àwọn Yorùbá kan tí wọn ò nígbàgbọ́ ní gbogbo ìrìn àjò táwọn arìn yìí kí wọ́n fetí ara wọn gbọ́ lẹ̀ èmi ò ní kẹ́ ẹ gbàgbọ́ mo máa ń sọ gbogbo gbàgbà ká ẹnìkan ló ní kí n mọ̀ sọ mọ́ bó tó fọ́ Ọlọ́run bá búra lé lórí ẹ má gbàgbọ́ Ọlọ́run bá ò ní jẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n ojú yín ó já ó dá èmi lójú débẹ̀ àwọn tẹ́lẹ̀ tí wọ́n rìn yẹn kì í ṣètòrí ẹ̀sìn ni o mo ti sọ láìmọye ìgbà kì í ṣètòrí ẹ̀sìn ni Fúlàní ṣe ń invade everywhere ṣùgbọ́n nítorí àkọọ́lẹ̀ àbábá tí wọ́n ní òun ni wọ́n fi ń ṣiṣẹ́ mo mú fídíò kan wá táfà kan náà sọ ó ní wọn kì í gbàgbé ìtàn Fúlàní yìí gbàgbé ìtàn ibi tí bàbá wọn kan bá báṣẹ́ dé ibi tí Buhari báṣẹ́ dé ẹlòmíì ti bàbá yẹn rẹ̀ nímọ̀ ẹlòmíì ti gbàṣẹ́ yẹn yóò mọ ṣe lọ́dà gíràdẹ̀ ẹ̀ nímọ̀ bó ṣe rí nu àṣẹ gbogbo àti Buhari wà gọ́ọ̀mẹ̀ntì àṣẹ ń ṣiṣẹ́ fáwọn èèyàn rẹ̀ ni ẹni pé mo pariwo pé bàbá yìí ṣe fẹ́ràn àwọn ará rẹ̀ báyìí tí Tinubu ò sì fẹ́ràn àwa tí ò fẹ́ràn àwa ẹ̀yin ènìyàn wa ìkíyèsára ni o ẹ lọ kíyèsára ẹ sì lọ gbáradì ẹ jà ẹni bá lẹ́ẹ̀ níjà ẹni náà tàn yín ni ẹ jà ó dájú jù torí àwọn kìíní ìkígbọ́kígbà ni wọ́n wọ orí ilẹ̀ Yorùbá wọ́n ti wọlé already bọ̀ bó ṣe strike náà ń strategize lọ́wọ́ ní tó kàn kù fẹ́yìn ni pé ẹ̀yin náà ẹ lọ mọ́ múra jà ẹ jà ẹni bá lẹ́ẹ̀ níjà ẹni náà tàn yín ni èmi ò sì ní tàn yín láéláé mo mọ̀ pé ẹ fẹ́ jà Yorùbá ò fẹ́ jà níjẹ́ gbogbo ọmọ rí báyìí ṣùgbọ́n ẹ jà o tẹni bá lẹ́ẹ̀ níjà torí wọ́n lé yín kàbàkàbà wọ́n mú ìyàwó yín wọ́n tú ní èrò níta gbangba wọ́n mú ọmọ yín wọ́n sọ sí kànga lójú yín tẹ́ ẹ̀ bá mọ múra lẹ̀ báyìí àwọn aráabé ilẹ̀ yín ni wọ́n fẹ́ gbà kì í ṣe pé wọ́n fẹ́ gbé owó kan kíní kan wọ́n kankan terrorize yín náà ni wọ́n fi ń bẹ̀ yín wò gbogbo ilé ìtàn gbọ́mọ yín gbé nǹkan wọ́n fi ń bẹ̀ yín wò ni pé bo ni weak point yín wà tó bá yá wọn kò gùn gidi wọlé tágbára yín ò ní gbé ibi tí ẹ ń lọ nu ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí tí tá a fi máa pàdé padà lórí ìkànnì yìí èmi ti ń tòótọ́ bàbá àṣà.